lẹ́mọ̀ ìwà káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa tẹ̀sí tí ń wò wá eléyìí ìròyìn tó ń dé sí etí gbọ́ yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun DEREMI ADERIBIGBE ló ń tọ́kùn ròyìn. Olórí orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Goodluck Jonathan ti sọ yìí pé kì í ṣe òòjọ́ tá a bá bímọ òun náà ni ó ń rákò wípé ìṣòro nílẹ̀ wa Nàìjíríà tá a bá fegun òtòlù tó ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù ní ọjọ́ iwájú. Lásìkò tí ó ń bá Emma àti ìlú Ìlọrin sọ̀rọ̀ yẹn Alhaji Sulu Gambari yẹn láàfin rẹ̀ lásìkò tó ṣe àbẹ̀wò bàbá kẹ́ẹ̀pẹ́ sí Ààrẹ Jonathan dáhùn wípé tá a bá yọwọ́ àwọn alákatakítí Boko Haram sẹ́yìn ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ètò ìdàgbàsókè náà ni ó ti ṣe láwùjọ wa. Ó mẹ́nuba iṣẹ́ ètò ọ̀gbìn tó káríjá, ètò ìrìnnà ọkọ̀ reluwé pẹ̀lú ìpèsè àwọn iléeṣẹ́ àjòlókò ńláńlá jákèjádò agbègbè ilẹ̀ Nàìjíríà. Àmọ̀ràn ńlá pàtàkì kan ti kọjá lọ sọ́dọ̀ àwọn aṣáájú wa àti àwọn òṣèlú gbogbo tá a ní lórílẹ̀‐èdè yìí láti fi ti àwọn mẹ̀kúnnù ṣe nígbàkúgbà tó bá ń sọ̀rọ̀ lórí ètò tó káríjá pàápàá jùlọ ohun ìmúlùdùn. Àwọn olùkópa lórí ètò wa kan iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ni wọ́n pẹ̀kẹ́lu kókó ọ̀rọ̀ pàtàkì náà. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ ọ̀hún síwájú. Ẹni tó bá wùjọba àpapọ̀ ni ó béèrè lọ́wọ́ yín pé lágbájá ni ẹ fi ránṣẹ́ sí wa. Ẹni tí wọ́n béèrè fúnra wọn yẹn wọn ò pè ń pè kó wá ṣiṣẹ́ fún yín, wọ́n pè ń pè káwọn ó lè lò ó sí yín nígbà lásìkò tó ń bá fẹ́ fìyà jẹ yín ni. Èmi fẹ́ fojú inú mi wò pé bó tiẹ̀ jẹ́ pé bí àwọn olóṣèlú ti sọ kì í ṣe bó ṣe yẹ kó rí lórí, torí pé ńgbà kan àwa náà mọ̀ ní Èkó ń bí. Mo rò pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níbí ò ju ọ̀rọ̀ òṣèlú. Owó tó jẹ́ owó ìjọba àbílẹ̀ bí bá ti ń bọ̀ yóò dé sọ́wọ́ ìjọba ìpínlẹ̀. Èyí tí wọ́n bù fún ìjọba ìbílẹ̀ nínú ẹ̀ ni tí wọ́n fi sanwó oṣù àti tí ó tó ẹni tí wọ́n bá yàn síbẹ̀ mọ́ kí yìn pé ní ẹni tẹ́ ẹ dìbò fún ládùúgbò yín o. Mo rò pé ìjọba ìbílẹ̀ bákan náà ohun tí ò jẹ́ kí a lè sọ pé wọ́n wà ní pé àwọn tí ó ń lọ sínú ipò yìí fúnra wọn wọ́n ti ta ogún òbí wọn. Mo mọ̀ pé kán tó yàn wọ́n bí ẹnì kankan á ti ní májẹ̀mú tí wọ́n bá gómìnà dá. Bá a bá fẹ́ rí mú jọ yọ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó ní sáà àtò ìdìbò tó ń bọ̀ yìí, ó ṣe pàtàkì kí àwọn olóṣèlú wa kó gbé ìgbésẹ̀ akin láti dájú pé ètò ààbò tó péye ó wà fáwọn aráàlú. Gbajúgbajà òṣèré jùjú ni ọmọ ilẹ̀ wa Nàìjíríà kan Admiral DELE ABIODUN ló sọ̀rọ̀ ìdí mímọ̀ ní lásìkò tó ń bá ikọ̀ aṣojú kọ̀ròyìn tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀hún ṣe rí. Ẹ̀rù ń bà mí, ominú ń kọ mí torí pé ìgbà ìdìbò tí ìdè gbogbo ìlú ti gbóná bí epo tán gbé yọ́nà. Lójú mi ó máa bó o bá ọpá ní àwọn èèyàn wa bó o bá o bu lẹ́sẹ̀. Èmi rò pé a ní ìdí gbogbo orúkọ báyìí ṣe báwọn nǹkan tó sún mi lù yìí ni pé àwọn tó ń gọ́fà àwọn àgọ́ tó ń jẹ́ olórí wa tó ń jọ gà wá ṣe bọ́n ń jáde ńlù yìí ṣe bọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú onílù. Kí ló dé tó jẹ́ pé bíbá yìí tẹ́nìkan bá ti wọlé báyìí ó fẹ́ pa ẹnìkejì ni, tẹ́nìkan bá ti wọlé báyìí gbogbo nǹkan tẹ́nìkejì bá represent ẹ̀ ó fẹ́ destroy ẹ̀ kó má sì mọ́ láéláé. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Jẹ́ ká ro ọjọ́ ọ̀la wa, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, ọjọ́ ọ̀la ìran wa, torí pé ìran tó bá ṣe dáadáa la máa tọ́ka sí pé ìran títí di ọ̀la látìgbà tí bàbá Awólọ́wọ̀ ti kú àyìn mention wọn dọ̀la. Admiral DELE ABIODUN lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. Kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó KAYODE ADERANTI ké sí àwọn aráàlú láti dájú pé kó ní kálukú kó máa bá lílọ bíbọ̀ rẹ̀ nìṣó síwájú wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀ pàápàá jùlọ lásìkò ìdìbò tó ń bọ̀ yìí. Nígbà tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀, ó dà wípé kólókó máa lóko kólódò máa lòdò wípé ní sáà àtòdìbò tó ń bọ̀ yìí kò sí ewu. Ó bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe rí. Gálá ti ṣe ní pé láti kó gbogbo àwọn ọmọ wa síta. Gbogbo wa ní àwọn apá ọlọ́pàá tó kọ̀ bíi counter terrorism, bíi bomb squad, àwọn tí wọ́n máa ń bá a ṣètò pé kí bọ́ǹbù má bàa ṣe sí àwọn èèyàn wa, àti àwọn special police unit. Gbogbo àwọn ilé àtàwọn intelligence unit wa ni mo ti kó papọ̀. Gbogbo wa àtàwọn táwa lọ́fíìsì o àtàwọn tó wà níta o táwọn division gbogbo wa la fọwọ́sowọ́pọ̀. À ń pe operation ní operation Madiba yẹn láti ṣe láti bí oṣù méjì sẹ́yìn báyìí
ìyẹn là ń dẹ̀ ṣe lọ láti gbìyànjú pé gbogbo nǹkan ètò nípa ètò gbogbo Èkó wà nítòrò pé kò sí wàhálà kankan nílùú Èkó. And ẹ jẹ́ kí wọ́n máa kákọ́ fún àwọn ìbò pé kó máa ní fọ́ọ̀n, ẹ jẹ́ kí wọ́n gbádùn ara wọn. Wọ́n bá fẹ́ lọ pátí kó lọ pátí, gbogbo àwọn event center àwọn ọlọ́pàá wà ńbẹ̀ tó máa lọ fẹ́ wọ́n máa ṣe anything, church àwọn ọlọ́pàá wà ńbẹ̀, mall àwọn ọlọ́pàá wà ńbẹ̀, máa lọ sí beach náà ẹ rí àwọn èèyàn ńbẹ̀, kò sí náà lọ tó ní rí àwọn èèyàn ńbẹ̀. Ó ṣeé ṣe kíjọba tiwantiwa kí ó bẹsẹ̀ rẹ̀ járí báwọn aṣáájú wa tó bá lè sòótọ́ ọnú tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ tó làmìlaka lórí ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ohun ìmúlùdùn. Ọ̀kan pàtàkì lára àwọn ajìjàǹgbara láwùjọ wa nílẹ̀ Nàìjíríà tó fi ìlú Èkó ṣe ilé, ọ̀gbẹ́ni FOLU OWOLABI ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tó wá kópa lórí ètò wa kan iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀hún ṣe rí. Nígbà tí abẹ̀yàn lé kó wá ṣèjọba, nígbà tó parí ìjọba tiẹ̀, ó gbé fáàbúrò ọ̀rẹ́ ìyẹn Yar'Adua, wọ́n tún bẹ̀yẹn náà kó wá ṣe ni. Lẹ́yìn yẹn wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà sí ọ̀rọ̀ Nàìjíríà pé nísìnyí o tó tún tọ́ sí ni pé ká gbé sáwọn tó pè ní South South. Wọ́n tún lọ pe Jonathan náà kó máa bọ̀ ni. Ìjọba tó bá lọ ń pèèyàn lé kó wá ṣe àti ilé téèyàn fẹ́ ṣe fúnra ẹni kò lè dọ́gba. So ìjọba ẹyọ kan ṣoṣo láyé ní láti gbà yẹn náà. A ní látòrí Ọbásanjọ́, ó mú Yar'Adua wá, ó ṣe ohun tó máa ṣe, ọjọ́ náà nípè, ọgbẹ́ Jonathan dé, ẹ sì rí pé èèyàn kan ṣo ló ṣe ń fàjọba yẹn. Ìjọba kan ṣo la ṣe máa pè é. So àti ìrí nǹkan kan tí ó rí tó yàtọ̀ nínú ìjọba tó tà ń sọ. Ìjọba kan ṣoṣo ní tá a ṣe nílẹ̀. Ìjọba ṣe mọ̀ pé kéèyàn tó lè tún jẹ ìjọba Nàìjíríà láyé abẹ́ democracy ìjọba alágbádá, àwọn máa ṣòṣèlú. So òṣèlú kan náà ló ṣì wà lórí ìjọba di sí láti gbà yẹn. Àárí yàtọ̀ kan púpọ̀ tó wà ń bẹ̀. Tá a bá gbà sọ pé látọ̀la lọ ẹ jẹ́ ká bọ́ sí ìgboro, ẹ má jẹ́ ká lọ ibi iṣẹ́ protest láti mú èròǹgbà wa hàn. Ṣé ẹni tí jẹ́ pé nígbà tó bá délé lánàá owó tó bá délé ò ju 10 naira lọ, ó gbà pé tó bá lọ lọ́la àwọn rí 10 naira míì, lọ́tún làwọn máa rí 10 naira míì, 10 naira gángan ò tó ṣe nǹkan kan fún fámìlì yẹn. Tó bá wà ní ìjọkọ̀ àbíjọ́ méjì kí ló máa rò? Wọ́n ti febi pa á débi wípé àtẹ̀lé dìde mọ́. Bí oṣù kínní ọdún 2015 bó ṣe wá sí òpin ìgbàgbé bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ogunlọ́gọ̀ ọmọ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti fi èròǹgbà ọkàn wọn lọ́lọ́kan òjọ̀kan iṣẹ́ ètò ìdàgbàsókè tí wọ́n fẹ́ mú ṣe. Nígbà tí aṣojú kọ̀rìn wà tó jáde síta káàkiri láti lo àwọn èèyàn lẹ́nu gbọ́rọ̀, púpọ̀ ni wọ́n dà wípé lọ́dún yìí ọ̀pọ̀ ni yóò tẹ̀síwájú láti máa múra síṣẹ́ tí ọ̀pọ̀ yóò sì kọ ẹ̀sìn sílẹ̀. Ẹ gbọ́ bí wọ́n ṣe bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kọ́ta mọ̀ nílùú yìí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ náà ló wà látọ̀dọ̀ ìjọba, látọ̀dọ̀ àwọn èèyàn tá a jọ ń bára wa ṣe, àwọn ẹbí ará nǹkan rẹ̀. Ṣùgbọ́n èyí tó jù tí mo rí ń bẹ̀ ni pé ká má sáré yẹn ju bó ṣe yẹ lọ, pàápàá jùlọ bí ẹ̀rú àwọn tó jẹ́ awakọ̀ tẹ́ pé àwọn máa kánjú àti rówó àti ṣe, ẹ jẹ́ ká fi sùúrù sí torí ẹ̀mí lójú. Àti pé àwọn olóṣèlú náà kí wọ́n jọ kí wọ́n má para wọn, nítorí pé àwọn ọmọ tí wọ́n ń lò, ọmọ tí wọ́n wà nílùú òyìnbó, káwọn náà mọ̀ pé àwọn ọmọ tó ń lò náà ọmọ èèyàn kan ni. Wọ́n máa ń pè nǹkan ní law of karma. Ọmọ tí wọ́n tó bá lo ọmọ lọ́mọ tó bá kú, ọmọ tí wọ́n náà níbi tó bí kó bá wà náà ìbọn lè ṣe ṣùgbọ́n àwọn náà. Ọjà ò yá, kò sówó, gbogbo nǹkan ló tún ti wọ́n bí ò ṣe sọ́jà yẹn. So àágùn àrówó, ìwọ̀nba owó tarí ta fi ń mánéjì ara wa kò tún ká nǹkan ta fẹ́ fi tà. So abẹ ìjọba wa ń sìn kán ṣàánú wa. Tá bá rí ṣọ́ọ̀bù ta fẹ́ gbà, a rí owó ta fẹ́ fi gba ṣọ́ọ̀bù, tán bá gbé ṣọ́ọ̀bù lẹ̀ ó wọ́n, àwọn ará wọn náà ń gbé ṣọ́ọ̀bù fún, wọn ò gbé fáwọn tá à ní lọ́wọ́. Ìpinnu wa fún ọdún tuntun ni wípé gbogbo aṣọ àìrí, aṣọ òṣì, aṣọ àìbọ́mọyẹ, kí gbogbo ẹ̀ kó kúrò nínú ayé àwọn èèyàn wa, kí ohun tuntun, ohun ìyanu tuntun kó máa ṣẹlẹ̀ nínú ayé wọn. Tó kò ní jù báyìí lọ lórí ìròyìn wa fún ti sáà yìí, ẹ jẹ́ á tún pàdé láṣìílédùà ní sáà mi nígbà tẹ́tù láǹfààní láti máa gbọ́ tuntun láti yàrá ìròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun.